الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار. ابامي يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo fi ọ̀gá wa àgbà anabi wa muhammadu صلى الله عليه وسلم. anabi náà ni mo dákọ lẹ́yìnbó wọn dáadáa. صلى الله عليه وسلم. mo fi kí gbogbo àwọn ìlàrí ọlọ́run tí wọ́n ń bẹ níkàlẹ̀. سلام عليكم. o ṣeun. سنة نبوية. bí n bá ní kí n máa dárúkọ ọjọ́ lọ Maulana Al-Fulani. سلام عليكم. anabi wa muhammadu. سنة نبوية. gbogbo ẹni tó ṣe wípé ó fẹ́ kí 2021 kó sojú òun kó yóò bó ń ṣe ọlọ́run dáadáa. إجابته فرد. yóò bọ́ wọn dáadáa bí mo ti fẹ́. إجابته فرد على كل مسلم. mo kí yín mo fi anabi kí gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ wà níkàlẹ̀ mo kí yín mo fọlọ́hún kí yín mo fà anabi kí yín alabeika. إجابته bàbá ń bàrígà. فرد على كل مسلم. gbogbo ẹ̀yin máyà àfàwọn ajé tó máa bí kí mo ní kí n kí wọn pàápàá kí n tó máa lọ lọ́rin. إجابته ó wí bẹ́ẹ̀ dáadáa. فرد على كل مسلم. mo kí Maulana Al-Fulani lọ́hùn. إجابته فرد. mo fi Maulana Al-Fulani ayé nínú lọ wọn máa gba àwọn kíní tí máa ń yanjú yìí dáadáa. إجابته ẹ̀kọ́ máa ń lé ẹja tẹ́ ní àfẹni tí ọba tẹ́ wàhálà. فرد على كل مسلم. sọwọ́ rẹ méjèèjì báyìí kó yòbó ànábì kí n rí. إجابته ẹ ṣe bẹ́ẹ̀ dáadáa ẹ ṣe bẹ́ẹ̀ dáadáa. فرد على كل مسلم. bàbá ń kójọ lọ́dọọdún lọ́dọ̀ Maulana Ainuridọ kò sí ní tójó máa yẹ wá lọ́dọọdún bẹ́ẹ̀ ìfẹ́ ànábì ni ìfẹ́ Muhammad ni. يا سليم مالك قلبي قد أحييت قلبي بالوصل. ìrìn àjò láti ń bọ̀ láti Ìlọrin náà láti kú o. Maulana Ainuridọ wọn tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. بالمنى أحييتني والقلب بالوسواس قال. يا من سلكتم نهجه وسبيله صلوا عليه وسلموا تسليما. يا من سلكتم قلبي بذكرك يا حبيبي لم يزل يسقي القلوب محبة ونعيما. يا من سلكتم. àwọn kan bẹ lọ́sítù láti gbà tọ́dún yìí ti bẹ̀rẹ̀ wọn ò lóore ọ̀fẹ́ láti jòkó lábẹ́ tẹ́ǹtì lónìí. mo ní oyòbó ànábì ọ̀wá wí dáadáa. نجه وسبيله. Ainuridọ káàkiri gbogbo ayé ànábì ni Muhammad ni. كالجيد ذكرك
Madibo ọ̀tọ̀ ni Sambo ọ̀tọ̀ ni Madibo gbogbo ẹ̀ náà bòbòbò náà ni. يا بي لم يزل. Maulana Ainu Rido tí gbogbo ẹ̀ bá yẹra wọn tí ń tuntun Muhammadi. يسقي القلوب ما بدو. ẹni wọ́n bá dákọ̀ ànábì. ẹni wọ́n bá dákọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. يا من سلكتم. tí o wá yíra padà. يا من سلكتم. àfa àjẹtùmọ̀ bí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ báyìí ẹ má jẹ́ wọ́n máa lọ fẹjọ́ wa sùn ńlọrin pa àyòbó ànábì lẹ́kọ̀ọ́. نهجه وسبيله صلوا صلوا عليه وسلموا تسليما. صلوا النبي توبه عليه púpọ̀. وسلموا مولانا الفلاني. تسليما. صلوا عليه مولانا وسلموا تسليما. Ọlárẹ̀wájú Alifulani. كالجيد ذكرك ó dáa kó kọ̀ kó máa yẹ ni. يا بي لم يزل. bẹ́ẹ̀ tí wà lọ́rin jo ní iná nù ní tẹ̀ná owó fún àwọn ọmọléèwé tẹ̀rántí àná tẹ̀rọ pé ẹ mọ̀ pé ẹ mọ̀ táwọn ọmọ náà ó dà lọ́la. يسقي القلوب محبة ونعيما. Ainu Rido Maulana Alifulani wọn wá ń gbé owó kalẹ̀ báyìí يا من ní Queen School nílọrin. يا من سلكتم. ọlá pé yòbó ń ṣe ọlọ́run mọ́. نهجه وسبيله. Maulana Alifulani صلوا Alifulani. صلوا عليه mo kàn mọ̀ sí mo tún wọ̀. وسلموا kò ní bàjẹ́. تسليما. bẹ́ẹ̀ bá ní kó bàjẹ́ tiẹ̀ ní ó bàjẹ́ tọmọ rẹ̀ ó bàjẹ́ tìyá rẹ̀ ó bàjẹ́ bàbá rẹ̀ ó bàjẹ́. صلوا عليه ẹ̀rí àwọn èèyàn fẹ́ وسلموا sàmì àmọ́ wọ́n bísì. تسليما. O ṣeun. صلوا عليه وسلموا Maulana Ainu Rido. تسليما. gbogbo ẹni nǹkan tó. يا من سلكتم. gbogbo ẹni nǹkan tó. يا من سلكتم. kò sí tójó mọ̀ kan tó. Muhammadi. نهجه وسبيله. ẹ yóò bọ́ ànábì lẹ́ẹ̀mẹ́ta kí n rí. صلوا عليه. ẹni ohun rẹ̀ bá lòkè jù pẹ̀lú àsàlátù ànábì tí mo ní ẹ yóò yìí pẹ̀lú ògùn ọlọ́run gbà tí ó bá fi di 2021 ẹ ra mọ́tò tó ju G-Wagon lọ. صلوا عليه yóò dáadáa. وسلموا تسليما. O ṣeun. صلوا عليه وسلموا تسليما. ó ṣe ńlá Muhammadu. كالجيد ذكرك àmọ́ yìí wọn dáadáa kálá àmọ́ yìí wọn dáadáa kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá ní ẹ yòǹbó wọn kẹ́ ẹ tó yòǹbó wọn. يا بي لم يزل. كان الصحابة الكرام كلما رأوا سيدنا رسول الله صلى الله عليه وسلم قاموا له حبا وإجلالا واحتراما للنبي صلى الله عليه وسلم. يسقي القلوب محبة ونعيما. àwọn sàábé tí wọ́n bá rí oúnjẹ Ọlọ́run tí wọ́n rà nábì wa Muhammadu. يا من سلكتم. bá nábì bá yọ lẹ́ẹ̀kan náà. نهجه وسبيله. àwọn sàábé wa dìde fóúnjẹ Ọlọ́run àfàwọn ọmọkùnrin. نهجه wọ́n wá dìde. وسبيله. إكراما للنبي صلى الله عليه وسلم. صلوا عليه وسلموا تسليما. لكن ذلك لم يعجب المنافقين فقالوا لماذا يقومون له كالجيد ذكرك كما تقوم الأعاجم لملوكها. كالجيد ذكرك. àwọn munafiki àwọn sọlọ Mákindé wọ́n ti ń bẹ tipẹ́ àwọn sọlọ Mákindé ti ń bẹ tipẹ́ wọ́n máa wá fi wọ́n máa fa àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ wọ́n máa fa àwọn sàábé ṣe yẹ̀yẹ́ pé kí ló dé tẹ́ máa dìde fọ́nṣẹ́ Ọlọ́run Muhammadu. يا بي لم يزل. ẹ̀ ń dìde fún Ànábì
yasikili kuluba. sẹ́yìn náà fẹ́ sọ ànábì yín di àwọn ọba elédè míì táwọn àjọ rẹ̀ máa dìde fún wọn ni. àwọn mùnáfìkì ní wí bẹ́ẹ̀. yasikili kuluba mahabbatan wa na'ima. wa ba'da dhalika lẹ́yìn ìgbà tó dìgbà náà ànábì wa ní. ya masalakitu. ànábì ní gbogbo ẹ̀yin sàábẹ̀ mi ẹ má dìde fún mi mọ́ ẹ má sọ ìdìde yẹn ẹ má sọ di ọ̀ranyàn. ẹ má dàbí pé ẹ ń dìde bẹ́ẹ̀ bí wọ́n ti ń dìde fún àwọn ọba elédè mi. ya masalakitu. najahu wa sabilahu. kálá nàbì wí lánàá alifulani kálá nàbì wí bẹ̀ fún wọn lánàá ńgbà tó dòní tá nàbì dé àwọn sàábé wá jòkó wọn ò dìde. sallu alayhi wa sallimu. torí pé ń ṣe ọlọ́run ní ká má dìde fáwọn ọmọ. taslima. sallu alayhi. wa sahabatu julusan mutithalan li amrihi wọ́n tẹ̀ láṣẹ tá nàbì pa fún wọn lánàá pé ẹ má ṣe kí ni ẹ má dìde fún mi mọ́. sallu alayhi. wa qama Hassanu bun Thabit. sallu alayhi. Asani ọmọ Sábìtì wà lámúyẹ jìlís ayélujára Asani ọmọ Sábìtì wa òun dúró kò jòkó. sallu alayhi. ó dúró kò jòkó ó ń ṣe ọlọ́run wá kọjú sí i wípé. wa sallimu taslima. ya Hassan ìwọ Hassan ọmọ Sábìtì kí ló dé mọ̀mọ́nà àkà àǹtẹ̀jìlísà haifu amartukum ṣebí mo pa yín láṣẹ pé ẹ gbọ́dọ̀ dìde fún mi ànábì mọ́. ya man arafuta. muhammadan bi kamali. Asani ọmọ Sábìtì wa ń dún sí ọlọ́run wọ́n ń dá wọn lóhùn wípé kìyàmí linabi yi aláhi ya faridun wàtẹ́rì kùlì farudi máa huwa mustaqimu. وطريق الفارد وهو مستقيم. kìyàmí Asani ọmọ Sábìtì ń dún sí ọlọ́run lóhùn wípé ìdìde mi Asani ọmọ Sábìtì للنبي ọ̀ranyàn ni. يلا يا فرد. ọ̀ranyàn ni dìde mi fúnre ń ṣe ọlọ́run. وطريق الفارد ajibutu liman lahu akilu wa fahamu yara man yara hasanabiya wala yakumu. يرى هذا النبي ولا يقوم. Asani ọmọ Sábìtì ní ó ṣe mí lè mọ̀ fẹ́ni tó ní làákàyè tó gbọ́n lẹ́yìn tó rà nábì tá nábì wá dé tó jòkó tí ó dìde. يرى هذا النبي لكنا ولا يقوم. ó ń ṣe ọlọ́run Muhammadu Asani ọmọ Sábìtì ti dá nábì lóhùn lẹ́ẹ̀kan náà pẹ̀lú orin òun fatabassama nàbì anabi bá bú sẹ́rìn. يا من عرفتا. anabi bá rẹ́rìn sí Asani ọmọ Sábìtì lẹ́ẹ̀kan náà gbogbo àwọn sàábé tó jòkó lẹ̀ àwọn náà ṣe kíni wọ́n bá dìde lẹ́ẹ̀kan náà. محمدا بكمالي. anabi yẹn náà làwa wá jòkó ń pa wọn lẹ́ẹ̀bá yòǹbó wọn dáadáa. وجلاله àwọn onílà. وجماله وخصالي. مولانا عين الرضا عن كل عيب كليلة عين الرضا وعين الرضا mo mi ní wá púpọ̀ lónìí. عن كل عيب كليلة. صل يا ربنا وسلم على ما. الله الله. o ṣeun lu dáadáa bọ́ba lu dáadáa tó fi kó ànábì jáde ọgbà nǹkan kí n tó lọ májò sáré púpọ̀ májò kéré rẹ̀ tán púpọ̀. صلي يا ربنا وسلم على ما. الله الله. وللخالق رحمة وشفاء. الله الله. صلي يا ربنا وسلم على ما. àwa àfa oúnjẹ ànábì là ń jẹ bá mi wí. وشفاء. o ṣeun e. كيف ترقى رقيك الأنبياء. Allah Allah. يا سماء
مضى ولا تسمعه الله الله لم يساءك في أولاك وقديا الله الله لسنا منك دونه وسناء الله الله إنما مثل صفاتك للناس الله الله سكما ما فلا نجوم اللهم صل على محمد اللهم صل على محمد. ó yà mí lẹ́nu fún ọ wọ́n ń dákọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó máa yíra padà máa yíra padà. rásì àlìyíṣàní. salli ala Muhammad Allahumma salli ala Muhammad. tọ́ àdìmú sani àtọ́hìrì lìmọ̀ máa jà Allahumma salli ala Muhammad. tọ́ àdìmú sani àtọ́hìrì lìmọ̀ máa jà Allahumma salli ala Muhammad. ya Rasulallahi Annabi Muhammadu oya 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 Annabi Muhammad. Rasulallahi Annabi Muhammad. ya Toha Annabi Muhammad. Rasulallahi Annabi Muhammad. ya Yasin Annabi Muhammad. bàbá wa kọ́ mọ́ la ẹ̀ ń kọ́ ànábì jáde dáadáa Rasulallahi ya Hemi Annabi Rasulallahi Annabi Muhammad. ya Toha Annabi Muhammad. Rasulallahi Annabi Muhammad. Annabi Muhammad. Rasulallah Annabi. Bá a ti jò lọ́dún tó lọ náà là á tún jò lọ́dún yìí. Bá a tún ti jò lọ́dún tí ń bọ̀ lónìí. Annabi Muhammad. Rasulallah Annabi. Rasulallahi Annabi Muhammad. Rasulallahi Annabi Muhammad. Rasulallahi Annabi ya Toha Annabi Muhammad. Rasulallahi Annabi ya Muhammad. Hemi Annabi Muhammad. Rasulallahi Annabi ya Muhammad. Ami Annabi Muhammad. Rasulallahi Annabi Muhammad. As-salatu ala Muhammad sayful ahliya as-salamu ala Muhammad asfal asfiya as-salatu على محمد سيف سيف الأولياء السلام على محمد أزكى الأصفياء محمد رسول الله يا شوقبانا محمد رسول الله يا شوقبانا محمد حبيب الله يا شوقبانا محمد رسول الله يا شوقبانا محمد حبيب الله يا شوقبانا محمد رسول الله يا شوقبانا يا شوقبانا يا شوقبانا يا يا شوقبانا يا محمد حبيب الله يا شوقبانا Yatiban Fati Muhammad. Ya shugabana lalla Muhammadu Habibullah. Ẹni tí bá ń fẹ́ tí Muhammad o kó dìde kó dúró. Dìde kó dúró torí ànábì. Wọ́n ní ká dìde fún ànábì. Àpẹẹlẹ ànábì ni dìde fún ànábì. Èèyàn tí bá ń fẹ́ tí Muhammad o kó dìde kó dúró. Èèyàn tí bá ń fẹ́ tí Muhammad kó dìde kó dúró. Kò yẹ nìkan kan lẹ̀ ànábì la pé èèyàn tí bá ń fẹ́ tí Muhammad o kó dìde kó dúró. Ìwọ tí bá ń bínú Muhammad sátì ìjòkó tìyẹ. La ilaha Lálá Muhammadu Rasulullah. La ilaha Kò yẹ nìkan lẹ̀ ànábì la pé. Rasulullah. Àbíyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Àbíyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ Lójíṣẹ́ ńlá. Àbíyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Àbíyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀
gbọ̀rọ̀gbọ̀rọ̀. ṣèbòun ni ó gbà wá lẹ̀. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. lọ́jọ́ ìgbéǹde. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. ṣèbòun ni ó gbà wá lẹ̀. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. lọ́jọ́ ìgbéǹde. Abiyamọ bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Annabi Muhammad sallallahu kájòkó Annabi Muhammad. Sallallahu ó sì dákọ̀ Annabi.